òwe àwọn àgbà kan tó ní ikú tó yẹ kó pani tó ṣe ní fìlà ká máa dúpẹ́ ni o. ó ń lọ́rọ̀ ààrẹ àná lórílẹ̀‐èdè yìí ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ló máa já sí lásìkò tá a wà yìí pẹ̀lú bí ikú ṣe dá kọjá tí àárọ̀ forí ẹ̀ nígbà tí àwọn olùwọ́de tí wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de ní ọjọ́ àkọ́kọ́ tí ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀sì ọ̀sẹ̀ nínú oṣù kẹjọ tí wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de wọn tí wọ́n fẹ́ ya lọ lé bàbá náà tó fẹ́ lọ dáná sun mọ́lẹ̀ ṣùgbọ́n tí àwọn olùwọ́de náà tuntun inú rò tí wọn kò sì lọ ilé Muhammadu Buhari mọ́ tó jẹ́ pé ìtòsí ilé ẹ̀ ni wọ́n ti ń dáná sun àwọn nǹkan tí wọ́n sì ń ṣèkìlọ̀ wípé láìpẹ́ láì jìnnà wàhálà àti rògbòdìyàn náà yóò padà kan Buhari fún rẹ̀. ẹ rántí pé ọjọ́bọ̀ ìyẹn ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ yìí làwọn ọ̀dọ́ ni wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de káàkiri Nàìjíríà lórí ìnira ebi àti ọ̀wọ́n gógó tó gba gbogbo Nàìjíríà látìgbà tí Tinubu ti gba ìjọba tó sì jẹ́ wípé gbogbo ilẹ̀ Haúsá pàápàá ìpínlẹ̀ Niger ìpínlẹ̀ Kano ìpínlẹ̀ Kaduna àti ìpínlẹ̀ Borno ní wàhálà ti ṣẹlẹ̀ lásìkò ìwọ́de náà kódà tó jẹ́ pé ti kéde kónílégbélé ní ìpínlẹ̀ Kano àti Borno lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí lórí ẹ̀mí àti dúkìá tó ṣòfò níbẹ̀ ṣùgbọ́n o ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ kan náà làwọn olùwọ́de náà máa ń ya lọ ilé Buhari tó wà ní ìlú Daura nípínlẹ̀ Katsina tó sì ń dáná sun nǹkan lọ níbẹ̀ ṣùgbọ́n níṣe ni àwọn olùwọ́de náà bọ́n ṣe fẹ́ dé ilé Buhari tán lọ tẹ́lẹ̀ láti lọ dáná sun iná mà tó ń ronú padà tí wọ́n sì dúró sítòsí ilé Buhari kódà ibi tí wọ́n ti ń dáná sun àwọn táyà lójú ọ̀nà kò ju bí ilé kẹrin sí mẹ́ta sí ọ̀dọ̀ Muhammadu Buhari lọ tí wọ́n sì ń pariwo tí wọ́n ń ṣépè fún Buhari tí wọ́n ń sọ pé ìkìlọ̀ ní táwọn ń ṣe yìí o nítorí pé bí ebi àti ọ̀wọ́n gógó bá sì ń tẹ̀síwájú báyìí gbogbo àwọn olóṣèlú Nàìjíríà tí wọ́n lọ́wọ́ nu wàhálà tó dé bá wọn ni làwọn yóò máa gbógun tì. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé bí Buhari tó wà nílé ní ọjọ́ náà bó ṣe gbọ́ pọ́n tí ń bọ̀ nílé ẹ̀ ní ìbẹ̀rùbojo ti mú kódà níṣe ni wọ́n lé àwọn agbófinró sáré yabo ilé ẹ̀ tó sáré ṣètò ààbò tó nípọn sí ilé ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún lọ sí dáàbò bo ààfin ọba ìlú Daura náà láti má jẹ́ kí wọ́n kọlù bẹ̀ tá a sì gbọ́ pé níṣe ni Muhammadu Buhari ló ń dúpẹ́ ìpè ikú fòun rù kódà gbọ́ pé àwọn olùdámọ̀ràn àtàwọn ẹbí ẹ̀kan ti ń gbà nímọ̀ràn pé bóyá fún àsìkò yìí kó kúrò ní ìlú Daura kóun náà gba ìlú Àbújá lọ kàbí kó kú gba orílẹ̀-èdè Nàìjíríà lọ láti rí ìdáàbòbò nítorí pé kò sẹ́ni tó mọ táwọn olùwọ́de náà tún lè padà ṣe bóyá wọ́n lè gbìyànjú láti lọ ká àmọ́lé lójijì láti ṣe ní aburú tàbí láti pa ní ìpakúpa.